Tirela kọlu kẹ̀kẹ́ Maruwa ní Sango-Ọta, ẹnìkan kú, ọ̀pọ̀ ṣèṣe. Ọkọ̀ akẹ́rù gbọ̀gbọ̀rọ̀ kan ti kó mọ̀lẹ́bí baálé ilé kan tó dolóògbé sínú ọ̀fọ̀ àti ìbànújẹ́ láàárọ̀ kùtù ọjọ́ ajé Monday ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2024 yìí látàrí bí ọkọ̀ ọ̀hún ṣe lọ forí sọ kẹ̀kẹ́ Maruwa àti ọkọ̀ akẹ́rù míì tó wà níwájú rẹ̀. Ìjàmbá náà sì ṣekú pa ẹnìkan tó dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà nígbà tí èèyàn 6 fara gbọgbẹ́ lóríṣiríṣi. Nọ́mbà tó wà lára àwọn ọkọ̀ ńlá méjì ọ̀hún ni FST 926YA àti GSW 180XA, nígbà tí nọ́mbà ara kẹ̀kẹ́ Maruwa jẹ́ KLE 76KT. Alákòóso ètò ìròyìn fún àjọ aláàbò ojú pópó Federal Road Safety Corps FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn, abilékọ Florence Okpe ṣàlàyé pé nǹkan bí aago 7 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ ọjọ́ Monday níṣẹ̀lẹ̀ náà wáyé. Ó ní níṣe ni ọkọ̀ àjàgbé hówò kan ń bá eré burúkú bọ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀nà márosẹ̀ tó lọ sí tóògèètì Sango nígbà tí yóò sì fi kan àwọn ọkọ̀ tó wà níwájú rẹ̀. Dẹ́rẹ́bà tẹ bírèkì àmọ́ ìjánu náà daṣẹ́ sílẹ̀ ló bá ṣẹ́rí mọ́ Maruwa àti ọkọ̀ míì. Ó pè ní lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn ẹ̀ṣọ́ road safety ti débi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti gbé àwọn tó farapa lọ ọsibítù General Sango-Ọta níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Àmọ́ lójú ẹsẹ̀ ni ọkùnrin tó dolóògbé ti kú, táwọn dókítà sì ti fìdí ikú rẹ̀ múlẹ̀, àwọn sì ti yọ̀ǹda òkú rẹ̀ fáwọn mọ̀lẹ́bí onítọ̀hún. Ọ̀gá àgbà àjọ road safety nípìnlẹ̀ Ògùn Anthony Uga ti tún lo àǹfààní yìí láti pàrọwà sáwọn onímọ́tò pé kí wọ́n máa ṣàyẹ̀wò ọkọ̀ wọn láràárọ̀ kí wọ́n tó ṣíná rẹ̀, kí wọ́n yẹra fún eré àsápajúdé pẹ̀lú. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.